Ewúrẹ́ jẹ́ ẹran ilé tó máa ń jìyà púpọ̀ nítorí àìgbọràn rẹ̀. Tí wọ́n bá na ewúrẹ́, a gbé etí méjì pépé, wéré tó ṣẹ́jú pépé, a tún padà síbi tí ó ti jẹyà lẹ́ẹ̀kan. Ẹ̀yin ọmọdé ẹ gbọ́, ẹ má ṣe bí ewúrẹ́, ẹran aláìgbọràn. Yes, today I'm talking about disobedient children. Well, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, wọ́n fi kọ́ wa láti ilẹ̀ wípé nǹkan táwọn òbí ẹ̀ bá fi ń kọ́ ẹ, àbí instruction tó bá fún ẹ, o gbọ́dọ̀ tẹ̀lé. Kì í ṣe pé bóyá orí ẹ ò pé, tàbí bóyá o mọ nǹkan tó ń ṣe. But torí pé Yorùbá nígbàgbọ́ wípé tọ́mọ kékeré bá ṣì kéré, ó nídìí kágbàlagbà mójútó, kán dẹ̀ direct ẹ̀ so that kò ní ṣìnà. Because tá bá ní ká máa ronú bí ọmọdé, àìmọye àwọn nǹkan àṣìṣe la máa ṣe. Ṣùgbọ́n tá bá ronú bí àgbàlagbà, ọmọ yìí mi fẹ́ kó ṣe lé. Òun làwọn òbí ṣe máa ń sọ pé ohun tí àgbàlagbà rí tó bá jókòó, tọ́mọ kékeré bá gun orí igi kò lè rí. Nítorí kí ni? Nítorí ìrírí. Ìrírí ni aṣọ àgbà. Ìrírí làwọn àgbàlagbà fi máa ń direct ọmọdé. So tí àgbàlagbà bá wá direct ọmọdé pé ọmọ mi o, má lọ sí ọ̀nà báyìí o, ìwọ sì máa ṣe báyìí náà. Tọ́mọ bá yarí, tó lóun ò ní gbà, òun ò ní gbà. Ìgbẹ̀yìn irú wọn, ó máa ń lẹ́yìn. A lè ráwọn kankan tó máa mú jẹ bí ṣe bí wọ́n sọ pé kí n ṣe báyìí. Mi ṣe jọ, tí bá ṣe léyìí báyìí, ó lè rí. Ó sì lè máa rí ṣe níbẹ̀rẹ̀. Ṣùgbọ́n ìgbà tó bá fi máa continue, ibi tó máa lọ bára ẹ̀, a wá padà wálé. Ọ̀rọ̀ ẹ̀ á wá di, tọ́mọ kékeré bá peku, á dàjẹ́. Tó bá pa àrò gidigba, kí ló máa ṣe? Kò ní lè jẹ́ ẹ̀, á gbé wálé fáwọn parents ẹ̀. That means if a child is going about enjoying himself, having his way, he will face the music and he will enjoy it. But on the day he does something that is big, something that is trouble, he can't handle it alone. He will have to bring it home to mama or bring it to papa. So, fún ìdí èyí, la ṣe máa ń sọ fún àwọn ọmọdé, kì í ṣe pé ẹ̀yin náà ò gbọ́n o, ṣùgbọ́n ẹ sì ní sùúrù kí ẹ tẹ̀lé mọ̀ràn àgbà fúngbà díẹ̀ náà ni. Ìgbà mélòó lẹ fi máa dẹni ara yín? Ìgbà mélòó? Baálé ilé mélòó lẹ rí tán fún lẹ́gba torí pé ó ṣàìgbọràn? Àbí ìyálé ilé mélòó lẹ rí tán fún lẹ́gba torí pé bóyá ó ń ṣàìgbọràn? Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. By the time you are of age, wọ́n á lọ ti tójú bọ́. Àwọn òbí á fi ẹ́ lẹ̀. Ìwọ náà wá tún èrò ẹ̀, wà á máa tún pa. Wà á lè wá decide pé nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀, nǹkan tí mo fẹ́ ṣe lélẹ̀. Ṣùgbọ́n àsìkò tí ó bá jẹ́ ọmọdé, you must respect and obey your parents. Nítorí pé inú ṣíṣe eléyìí ni ìgbéga, àṣeyọrí àti ìlọsíwájú tí ẹ gan wà gẹ́gẹ́ bí ọmọdé. Wà á tún wá gba àre lẹ́nu àwọn òbí ẹ. Wà á gba ìsúre wọn. Nǹkan tó òyìnbó ń pè ní blessing. When they are happy with you, you will flourish. You will prosper. Everything you do will be good. So, because of that, I implore youth, let's not cast aside elderly wisdom. There's nothing like it. May sound silly, may sound stupid, but the bottom line is, you don't know it all yet. You still need a little training, at least. By the time you are now matured, then you can now flourish. Thank you for listening.